Muhammed ó mọ̀mọ́ pọ́ńdún. Àkànjí ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni. Òkú ọdún òkú ọdún mo lọ sí kúyèdún. Òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn Àkànjí ó mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀míìsì nínú òwò nínú ọ̀la nínú àìtètè wá ní kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ayé ń bí. Ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba Muhammed Ọlámídé o. Ọmọ Bóníkẹ́ ọmọ Àṣàkẹ́ Adéṣẹ́mbẹ̀lé ní àbúròdé o. Mo pe òkú ọdún ó sì kú àṣeyẹ bínú ilé ló bá wà ní owó òde ẹ̀yìnkùlé ló bá wà ní owó ọ̀dẹ̀ wò yàrá ló bá wà ní owó kankan hàn lé. Ọmọ Rùkọ́yà náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ bétí ẹ bá ń já bétí ẹ bá ń já mo pe ọmọ sèmi kan rárá. Ọjọ́ bí rẹ tó dé náà ni mo ṣe ń pò kì í rẹ. Mo ní kí n lè bá ọ délé àwọn bàbá rẹ ni. Mo ní kí n lè bá ọ dénú pálọ̀ àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ. Àṣẹ ìsàmọ́dún ọmọ wọn ní Iragbiji mo ní kó gbéra lẹ̀ kó dìde o. Kó wá mọ gbọ́ wíríwíri ọ̀rọ̀ lẹ́nu èmi gangan ni. O ò ní tètè kú o. Àkànjí Adé ò ní kánjú kú o. Wà á dàgbà wà dògbò lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba. A ò máa níwá ọtí láàrin ẹgbẹ́ Ọlámídé. A ò máa níwá ọtí láàrin ọgbà lọ́wọ́ ọba. Ikú wa níjà ọgbà lọ́wọ́ àwa gangan ni. Òkú ọdún mo ló sì kú àṣeyẹ Ọlámídé. Ẹ̀gbọ́n rẹ̀ wá ní kí n bá òun délé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Bébí wọn lọ́mọ wọn ní Iragbiji o. Àkànjí ó bébí wọn lọ́mọ ọlọ́pẹ méjì ọmọ olókè méjì. Ṣóun ni wọ́n ń kí wọn nínú ilé àwọn bàbá rẹ̀. Ọmọ oníbu mẹ́rìndínlógún ọmọ onígbì mẹ́rìndínlógún ọmọ olókè méjì ooo. Tàkọ̀tàbò lórí àgbà Ọ̀ṣun. Ṣóun náà ń poríkìlẹ̀ àwọn bàbá rẹ̀. Ọ̀kan yín lulẹ̀ o. Àkànjí òkú kan bébí wọn lọ́mọ òkè gàgàrà tí ń borí ilẹ̀ kílẹ̀. Bébí wọn lọ́mọ olódi ìlú wo. Ọ̀kan oníyẹ̀pẹ̀ ọ̀kan olókùúta. Bébí wọn lọ́mọ olódi ẹ̀bọra. Ogun jajajajajaja o. Kó jà Iragbiji ẹ̀yin lọ́mọ olókùúta odò olómi ayẹyẹ omi tí ò gbẹ̀rí láti inú òkúta. Bébí nínú ilé àwọn bàbá rẹ ni. Àkànjí mo ló kú ọdún ó sì kú àṣeyẹ. Ǹjẹ́ tán bá ní ìta ní nkọrin wíkí ọlá tẹ̀kan. Mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullahi dára ìfẹ́. Akanni Akewi Agbaye lórúkọ tèmi.